ìbọn ọlọ́ta ń lé ẹdó ìbẹ̀rìn mi lóde ọ̀wọ̀ pákó ẹ lóde àsán panumọ́ àlòfàn níyànjẹ ìbò ògún lóní léèrè ìbò Ọ̀rúnmìlà lótùfẹ̀ ìbàrẹ̀ o ìyá mọ̀pó àbìdàn ṣékété péré ọlọ́yọ̀ mẹ́fà ìbà ìbàrẹ̀ ògún ọ̀sìn gbogbo mọ́lẹ̀ lágẹ̀yẹ o lágẹ̀yẹ o ìwọ ló nílé kọ̀gùnkọ̀gùn ọ̀nà ọ̀run ìwọ ló lómi ńlẹ́fẹ̀jẹ̀wẹ̀ oláṣọ ńlẹ̀ òun fi mọ̀kímọ̀ bóra aláṣọ tẹ́ẹ́rẹ́ àbípara ogún ìwọ aládàá méjì òun fi kan ṣọkọ òun fi kejì gbẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ sóríta mẹ́ta ibi tí mò ń jáde lọ yìí gbogbo àwọn ọ̀tá mi pátápátá bá mi ṣe wọ́n játijàti Ògún bá ń ṣe wọ́n rédèrèdè bá ń ṣe wọ́n yánnayànna Ògún o mo pè ọ́ lóòrọ̀ yìí o ìjáde mi má jẹ́ ń jáde lékú lọ́wọ́ má jẹ́ ń jáde lárùn lọ́wọ́ tí mo bá bóde wọlé dè mí òrìṣà kórìṣà tó bá sọ wípé tí ìwọ Ògún bá wo wọn mọ́wọ́ ara wọn wọn fi jẹ́ṣu ibi tí mò ń lọ ẹnikẹ́ni èèyàn kéèyàn ìṣọkùnrin ni ìṣobìnrin ni ọmọdé ni àgbàlagbà ni tó bá sọ wípé tèmi bò ẹ bá ń kàn wọ́n mọ́lẹ̀ kémi ò ga jù wọ́n lọ ìrì ajé tí mo fẹ́ lọ gbà lónìí ohun gangan ni kó jẹ́ tèmi gangan ni kó jẹ́ o ohun tí mo bá wí ń bẹ̀ òun ni kí wọ́n gbọ́ Ògún ìwọ lóníṣẹ́ ẹ̀rìn gbogbo ohun tó bá jẹ́ oníṣẹ́ ẹ̀rìn pátápátá níbi tí mò ń lọ yìí kò gbọ́dọ̀ ràn mí o ń bá ń fàṣẹ sí ọtí rẹ rí o. ìrísẹ̀ jẹ́ ó jẹ́rìí tó dáa fẹ́mi ìrí owó ìrí ọlá ìrí iyì ìrí ẹ̀yẹ ẹ kí n pẹ́ lórí èèpẹ̀ kí n mọ̀ ṣe àìsàn o bí èèyàn bá fẹ́ fi àìsàn ṣe mí kó dà mí lórí tọmọtọmọ ẹyin epo rẹ rè o Ògún epo rẹ rè o kó dẹ̀ fún mi o kó bà fún mi o kó rọ̀ fún mi o kó mọ̀ lè koko mẹ́mi bí ojú ọ̀tá o láàárọ̀ yà ròbó ẹ̀bọ̀rà ti jẹ́ látọ́ pa ìwọ ọ̀nà bẹ́lẹ́kùn sunkún kẹ́rù ọ̀bẹ́lẹ́kùn ẹlẹ́kùn sunkún ọlẹ́ẹ̀rọ̀yẹ̀ ń ṣẹ̀jẹ̀ òbónímí sunmí kẹ́rù òbónímí onímí sunmí ọlẹ́ẹ̀rọ̀yẹ̀ ń ṣòfun ọmọkùnrin ìdú ọlọ́fìn ọ̀jẹ́ ọ̀mú ọ̀sì kúrò lórí ẹ̀sẹ̀ ẹlẹ́sẹ̀ èṣù láàlú ògiri òkò onílé oríta èmi ò jẹ́lẹ̀dẹ́ ni mo fẹ́ lọ gbari ayọ̀ mi lónìí ẹ̀tọ́ mi ni ó ti yẹ kí n gbà ti pẹ́ ṣùgbọ́n wù mí kí n gbà lẹ́nìí èṣù mọ́ ṣe mí o ọmọ ẹlòmíì ni ó ṣe àwọn tí mo fẹ́ lọ rèé gbari ayọ̀ mi lọ́wọ́ tí mo fẹ́ gbowó mi lọ́wọ́ wọn yìí ẹ̀yin bá ń ṣe wọn báṣubàṣu tí wọ́n bá ṣe játijàti bá ń ṣe wọn rédèrèdè tí wọ́n bá ṣe jọ̀nàjọ̀nà bẹ́ẹ̀ ni epo rẹ̀ rèé o epo rẹ̀ rèé o èso epo rẹ̀ rèé o yá ọ̀rọ̀ níbẹ̀ o má jẹ́ ó lé koko mọ́ mi o mo ti ṣe bó ti yẹ kí n ṣe ó di dandan kó rí bó ti yẹ kó rí. egungun jọbí o tápà lẹ́yìn pé eégún arówó raṣọ ọwọ́ bàtà tó wuyì sẹ́sẹ̀ eégún bàbá mi o ó jókòó aṣọ rẹ̀ ṣẹ́kù jẹ́ káwọn aláṣekù kí wọ́n bá mi ṣe o ìwọ lẹ́gùn arówó raṣọ ó ra bàtà tó wuyì ìwọ lòdì lórúkọ bẹ́bẹ́ ọbẹ̀ rírì bẹ́ẹ̀ rírì lóògùn
yẹ́wùkẹ́ 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 àgbà yẹ́wùkẹ́ 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 gorí igi ìgbà òwò eégún bàbá mi sárégún kò fẹsẹ̀ kọ kò sì sọ̀kalẹ̀ ẹyin ọtí rẹ̀ rè o. epo rẹ̀ rè o kọ́mọ lè fẹ́ mi kòkòkò bí ojú ẹja lọ́hùn o kó tù fún mi kó dẹ̀ kó rọ̀ fún mi o jẹ́ káwọn aláìṣẹ̀kù kí wọ́n bá mi ṣe o kí n rówó kọ́ wọlé kí n rọ́lá kọ́ wọlé àjàgbá yìí báyìí ń tàrà igbá ní lékè omi òṣìbàtà ní lékè odò èmi ní kí n lékè gbogbo wọn o àṣẹ ìwọ ń tiẹ̀ wá palẹ̀ mọ́ kínní ìwọlé better boy ọ̀ya gbéra. kí ló ń ṣọmọ yìí báyìí lẹ́ni tó ṣe ọdún eégún lánàá àsìkò yìí tó yẹ kó máa fi sinmi kó máa sùn fàlàlà ó tún ti bẹ̀rù gbogbo ló ń lọ báyìí wàhálà yìí náà ní fìsìnọ́tì yìí náà ní. Màámi ẹ yọra yín lẹ́nu o bọ́dá mi kankan lẹ bí o mo wà ń bẹ̀ o ayé bọ́dá mi ò rárá àdàwọ̀dá ló ń bá kì í. ẹ ṣé lọ́dàdà kọ́ yẹ léyìí náà ni torí bí tó ń lọ kókó tó ń lọ ṣe yìí náà sí wàhálà ni lẹ́ni tó yẹ kó máa kó burú ó ń lọ wàá gbọ́ ọmọ bọ̀ wá bá mi. ó mà ṣe o ó yẹ kí n ka mọ́ kí n bù ní kó má lọ nìkan mọ́. fẹ́ kó fi ara balẹ̀ gbọ́ sórí nǹkan tí mo bá gbà tí nílùú yìí tí mo gbà tó bọ́ sọ́wọ́ mi àgbàgbé ni nǹkan tí mo bá tẹ̀ àtẹ̀gbé ni gbogbo ohun tí mo bá ṣe àṣegbé ni koríko tí erin èmi ọ̀sì bá tẹ̀ àtẹ̀gbé ni o má jẹ́ kí n tán ẹ̀ ó yẹ kó mọ̀ pé ìgboro ni mí ìgboro rẹ̀ sì fẹ́ràn mi ó fẹ́ràn mi ṣé onígbàgbọ́ nù mí onígbàgbọ́ mo fẹ́ kó nígbàgbọ́ nù mí bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe nígbàgbọ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run o ó dẹ̀ nígbàgbọ́ lórí Kaaba èmi ọ̀ṣ fọ́sàn ọmọnúfẹ́lẹ́ gbogbo ẹ̀dá tó bá ti ní kó bàjẹ́ fún ẹ fẹ́lẹ́ iwájú náà máa bẹ̀rù ẹ ẹ̀yìn lẹ́yìn làwọn dẹ̀ máa wà jẹ́wọ́ ó yẹ kó mọ̀ ìgboro ni mí ìgboro ń fẹ́ràn mi bí àṣà ọ̀gá mi á ní èmi tó jẹ́ pé dáńgáràjì ni mí bóyá wo mi dáńgáràjì ni mí sórí gbogbo nǹkan tí mo ní ìgboro ni ilé tí mò ń gbé ìgboro ni ti gba ọmọ ìgboro ni mí mọ́tò tí mò ń lò ṣó fẹ́ gbọ́ ìkíní ìkejì ọmọ ìgboro ni mí ń jẹun ta ni mò ń jẹ èmi gan fúnra mi dáńgáràjì ni mí ó dáa tí ò bá wá dá ẹ lójú mo fẹ́ kó ṣe nìkan ní àfijì kí wọ́n fúnra rẹ̀ kó fojú lóúnjẹ fún mi ló gbójú tí wọ́n sọ́jà rẹ̀ ọ̀dà mi dúró àrẹ ń kí àǹsá lóhùn. Owó ìwòrò owó la fi ń kọ́lé owó la fi ń raṣọ owó tí ó pọ̀ tí ó lówó tí ò ní yé. Àbùkù ti kàn kí ló ṣẹlẹ̀ gangan? Àbùkù kàn owó èèyàn ń mú fura dání o ṣẹ́kọ́ lówó. Owó ṣàpálápò tí a. Guys, ṣe rí owó ènì. Àwa la ní. Tọ́lá. Àwa la ní. Tọ̀túnla. Àwa la ní. Lọ́jọ́ gbogbo. Àwa la ní sẹ́ẹ̀ títí lọ́dún ọ̀run kí ló ṣẹlẹ̀ gangan. Tí wọ́n bá wá kọ̀ tán láwọn ò ní ṣe kíni àwọn ò fẹ́ gbówó yẹn sílẹ̀ kí lẹ bá ṣe. Àlàyé à ṣe nǹkan burúkú fún un à kọlu yamayama à bá pò. ó ti yé mi kò yé mi tẹ́lẹ̀
irin tútù tó wà lọ́wọ́ yín yẹn. eléyìí ò mẹ́lẹ̀ sí ẹ̀jẹ̀ ló mú. ẹ̀jẹ̀ ló máa mú ó ṣe é. dálẹ̀ bó ṣe wù. bó la fẹ́ lọ mú gangan. ó ti mú un náà. ó yá ó dé. tó bá gbé fún ọ̀pá ọ̀pá ẹ mẹ́nu ẹ má dánwò ẹ bá dánwò ẹ dọ̀tọ̀. kí ló ń jẹ́ bẹ́ẹ̀ olórí burúkú èwo ni lèlè. lẹ́mi sẹ́yìn oúnjẹ ọ̀ká ni tẹ́ ẹ bá gbà ọ̀ká ó sì gà yín níbi tí. àbáyọ kọ́ fẹ́ bàjẹ́. lẹ́lẹ́yìn oúnjẹ tèmi ni o ẹ ti ń jẹ́ kí pàṣẹ gbẹ́mí náà fẹ́ délé èmi nìkan sì ti dàgẹ́ ibi ìṣayé tèmi ni ẹ mọ dánwò ẹ mọ wojú mi o ẹ mọ wojú mi torí wọn fẹ́ lé jẹ́ èèyàn lọ́rùn o ìfẹ́ pa èèyàn rárá ṣáájọ́. ọjẹ́ sake ètò gbogbo bàgà èmi nìkan sí ṣé ẹ lábẹ́lẹ́ ọjọ́ jẹ́ pé àkókò tèmi ló dé yìí àkókò mi náà. àkókò wa ni ọjẹ fúlẹ̀ ọjẹ. ọ̀rẹ́ mi ṣó fẹ́ gbọ́ tó bá jẹ́ èmi ni nǹkan tó ṣẹlẹ̀ sí ọkọ mi ṣẹlẹ̀ sí àpótí ẹ̀rí máa ṣí nílé òṣì adágún ni èṣù máa wá ṣí ẹni tó bá yàn mí jẹ ó mọ̀ pé lórí burúkú ni bọ̀bọ̀ ọ̀jẹ́ ládé yẹn ni ológun ìbílẹ̀ gidi ni ṣé o rò pé ojú lásán ni Sake fi kó owó fún ni ó fògùn gbowó lọ́wọ́ ẹ̀ ni bó yẹn ti ṣóògùn jù. kò lè jẹ́gbé o mo jẹ́rìí hush ọmọ gbòòrò tí ò ní mark fine boy no pimples sórí ẹ̀jẹ̀ tó ń ràn lára ẹ̀ ó lè báyìí ó tì kì ju ti Osama lọ ṣó wá rí jẹ́ kí n sọ kíní kan fún ẹ irùngbọ̀n tó rí nírùngbọ̀n ẹ̀ yẹn kò dá sí torí pé. káì stop ṣe bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ ọkọlọ́kọ ló ń kára mọ́tò tó bá wá gbogbo nǹkan mo fi ṣeré mi ìbáyọ̀ fi ọ́ ṣiṣẹ́ rẹ̀ ọ́ sórí irùngbọ̀n yẹn mo mọ iye owó tí mò ń ná lórí ẹ̀ ó rò pé easy láti jẹ́ fine boy ni gbogbo ibi tó wọ́ mi rùn sí nìyẹn ẹ̀mí mi ni o ọjọ́ ọ̀la mi gan pàápàá. okay tí Consolidé ò bá lùlù Paso ò ní lè jó àǹtí Paso náà ò bá dẹ̀ kọrin Consolidé gan ò ní lè lùlù ṣó wá rí pé ó jura wọn lọ orin síwájú ìlú tẹ̀lé tí ọwọ́ hush bá tẹ ọ̀jẹ̀ ibi tó ti rí cobra tó gbé 30 million mi á sọ. ṣó fẹ́ gbọ́ ọmọọṣẹ́ tó bá máa dọ̀gá náà tẹ̀lé á múra síṣẹ́ ni tí Arábàmbí ò bá tẹ pámọ́ṣẹ́ Aláàjì àgbà ò ní sọ wípé ìwọ làwa gbójúlé ìwọ làwa fẹ̀yìntì bẹ́ẹ̀ ni tí irin bá kọrin kó máa tẹ̀ fún kan ni àmọ́ ṣá mo jẹ́rìí ọkọ mi ọ̀ṣọ́ dúró rí ó dúró.